Any man who sells land sells the future of his own children. Our land is sacred to us. We don't own our land owns us. From it we came, to it we shall return. Gangan ọ̀rọ̀ àgbà tí ó bá ṣẹ lówùúrọ̀ yóò ṣẹ lọ́jọ́ alẹ́. Kábíyèsí mo ṣí fìlà fún gbogbo àwọn àgbààgbà tí wọ́n ti sọ nínú ọ̀rọ̀ ṣáájú yìí pé ìgbà kan ń bọ̀, àkókò kan máa tó dé tó jẹ́ pé àwa fúnra wa láàjà fúnra wa. Ọmọ Yorùbá, ẹ wo bí ẹ farabalẹ̀ wo fídíò tí mo fi bẹ̀rẹ̀ yìí. Ẹ wá wo bí àwọn èèyàn kan, àwọn ọ̀ràn kan bí wọ́n ṣe lé kábíyèsí kò lórí àlééfà. Ọ̀nà wo ni wọ́n gbà nínú àwọn fídíò tó ń bọ̀ yìí lẹ́ẹ̀ ti mọ̀. Ibẹ̀ lẹ́ẹ̀ farabalẹ̀ wò ó dáadáa. Pé ẹ wo àwọn kábíyèsí yìí, kí ni wọ́n ṣe gangan. Kí nìdí tí àwọn gómìnà yìí fi sọ yí pé irọ́ o, kábíyèsí àfarafì ẹ kú lórí àlééfà. Àjẹ́ àwọn gómìnà ìwà kọ̀ọ̀kan náà mọ̀ yí pé ilé báyìí òun làbọ̀ sinmi oko. Báwọn bá ràjò táwọn lébùté bá ọkọ̀ ojú omi bá ràbò jò tó bọ̀, ilébùté ni ó fàbọ̀ sí. Ipò ogún ní àwọn bàbá wọn. Léyìí tí àwa kan ń jà fún wọn pé tó àwọn kábíyèsí wa gbọ́dọ̀ ní freedom. Èyí ṣe tẹ́ fi ń mú wọn ní papámọ́ra, àṣà wọn kan ò tiẹ̀ yẹ. Ẹ gbọ́, àṣé ìgbésẹ̀ ẹlòmíì nínú àwọn kábíyèsí yìí ó tọ́ ó sì yẹ bí ìjọba ṣe mú wọn papámọ́ra. Kí nìdí àtútùmọ̀? Ṣé kábíyèsí tó lé àlééfà tó mú gbogbo ilẹ̀ bàbá ẹ̀, ilẹ̀ tí gbogbo ẹbí yẹ kó ní, tó fà á tà fún Ìgbò, tó ní òun gbé fún developer ni, developer ó lò fún 100 years kí àwọn ọmọ àwọn tó gbà á. Òun kẹ̀dẹ̀rẹ́ gbogbo ọjọ́ orí tiẹ̀ sì wà ní bíi 60. Tọ́lọ́run bá lọ́ra ẹ̀mí ẹ̀, ó túmọ̀ sí pé òun ó ti jẹ 40. Àwọn ọmọ tó máa lo 100 years tí wọ́n ó claim ẹ̀ padà dà àti ìbí wọn. Ẹni tó sign agreement tẹ́ gbéṣẹ́ fún ṣó máa lo 100 years láyé mọ́, kò possible. Ẹja sọ fúnra wa pé ọpọlọ ni. Ìyẹn ó sì ti gbé lẹ̀ fáwọn ọ̀ràn tó ń bọ̀. Bó bá di 100 years, àwọn ọ̀ràn kejì ṣáwọn yẹn ó lè gbalẹ̀ mọ́, ó ti di tiwọn. Ẹ wá já calculate ẹ̀. Tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ l'Ékòó, tí wọ́n ṣe bẹ́ẹ̀ n'Íbàdàn, tí wọ́n ṣe bẹ́ẹ̀ lọ Abẹ́òkúta, tí wọ́n ṣe bẹ́ẹ̀ l'Ákúrẹ́, àti bá ìwé ìlú ńláńlá bẹ́ẹ̀ lọ nílẹ̀ Yorùbá, mélòó ló máa kùn wá kùn? Mélòó bí Ìgbò ṣe ń gbalẹ̀ wa, bẹ́ẹ̀ làwọn Haúsá náà ń gbà. Àwọn Haúsá ń ṣe tí wọ́n ń gba ọjà Ebro de change. Ẹ farabalẹ̀, ẹ jẹ́ n kọ́kọ́ fi fídíò kan hàn yín. Bí n bá padà dé, yín tó wá tún pẹpẹ ọ̀rọ̀. Ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn kábíyèsí kan nílùú Èkó. Ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àgbà táwọn èèyàn bá ń sọ pé Lagos is no man's land, inú máa ń bí àwa tá a jọ ọmọ Yorùbá. Pàápàá tí Ìgbò bá ń sọ pé ṣé orí yín ò pé ni, àbẹ́ ẹ wà òkè, àbí wọ́n tú wáyà orí yín ni. Ṣùgbọ́n wọn ò lẹ́bi o. Ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ, ẹ fi mọ̀ pé àwọn ará bí yìí ò lẹ́bi. Bẹ́ẹ̀ mi náà bá wá padà dé, ń wàá sọ̀túmọ̀ ìdí tí wọn ò fi lẹ́bi fún yín. Tó jẹ́ pé aláṣọ ló pàkíṣọ ẹ̀ lákísà tí wọ́n bá pè é lọ́ba tán o. Masali kaoribaya kasaida ya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́, iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàdí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn
tó lóhùn ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wò mí sà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́, ṣùgbọ́n sà, Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sá dalikaba, Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣé ìgbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tí rí? Màsádàlì kàpárìbàyà kàsáìdàyà, ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ti rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣé ọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. O tí pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á, ṣùgbọ́n Olúwa rán mi sí ọ pé àkókò rẹ ti tó, òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa, gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wò mí sà, bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ, bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́, bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ, Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Èrè orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n ṣọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì? Gómìsà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Gómìsà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó o ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Àbí sóyè ọlọ́tọ̀ ẹ fẹ́ dìvẹ́lọ́pù bẹ̀yẹn Fúádì wà ń bẹ́ẹ̀ tí ó ṣe Fúádì ò lè dìvẹ́lọ́pù ẹ ní tẹ́bá pé agbára Fúádì ò tó, agbára Fúádì ò ká. A rí àwọn ọmọ káàárọ̀ òjì ọmọ bíbí rẹ̀ tí ẹ lè gbé fún wẹ́ẹ̀ tó jẹ́ pé Yíbò ẹ lé àwọn ọ̀làjẹ́ tó tẹ ibẹ̀dó tàbá ní ìlàjẹ́ lórí ibẹ̀ kò yí pọ̀ jù, ṣùgbọ́n nínú ìtàn àdọ́pẹ́ ìlẹ́nu bẹ̀ ẹ lé ìlàjẹ́ dìnà, ẹ lé ọkọ̀ sàkání yẹn, ẹ wá mú ilẹ̀ 60 acres ẹ tún gbé fún Yíbò kó fi ṣe. Ẹ dá owó Yíbò padà, ó jẹ́ bó ṣe jẹ́, mo já láti ìdílé ọba ni. Èèyàn ń wí bẹ̀ kó kú bẹ́, ewu òwò nífẹ̀ẹ́ ni. Ọjọ́ tọ́mọdé bá múlẹ̀ ló mọ̀ kó mọ́jọ́ tó máa dalẹ̀. Wọ́n ń bá iṣọ́ ẹ̀yin nìkan. Ọba Aládé Bashir Abísóyè ọlọ́tọ̀, gbogbo àwọn ọlọ́ba pátápátá ẹ tún bá wọn ní gbólóhùn, wọn tún pè iṣẹ́ àárín àwùjọ, wọn tún parí ìjà fún yẹn ẹni tí ọlọ́tọ̀ ní ti yín kí n ti gbé.
wọ́n pè ìjọ sáwùjọ àwọn ọba ọjọ́ra wà ń bẹ̀, bàbá mi Onídò wà ń bẹ̀, Ọ̀pẹ́lúwà. Ẹ tún kọ̀ sí wọn lẹ́nu, bàbá ẹ̀yin àgbàlẹ́pá lówe, ẹni okó lè tó kó kẹ́pọ̀n ìkànnì jura wọn lọ. Tẹ bá gbé ọ̀rọ̀ balẹ̀ ẹwọ́jọ́ orí. Mímọ̀ ló là nídìí ọgbọ́n orí ògbé, ìmọ̀ ló là nínú ọgbọ́n orí ògbé. Bàbá mi, ẹ má yẹn tún jáde padà, gbogbo owó kí wọ́n tẹ bá gbà lọ́wọ́ Ìgbò, ẹ dá padà. Ẹ gbalẹ̀ òtúrá lọ́wọ́ wọn, kí ló dé? Lẹ́yìn kọ́lẹ̀ nílẹ̀, ọmọ káàárọ̀ òjíire wà ń bẹ̀, Fúádù àbúrò yìí wà ń bẹ̀. Bàbá mi, gbogbo ọmọ Èkó ẹ dìde sí ọ̀rọ̀ yìí. Ẹ tún omi tó ṣẹ̀ sí, a ní àfẹ́ Ìgbò, ẹ tún ohun tí ọba ọlọ́tọ̀ lọ ṣe. Ọba Abdulbashir Abisoyi ọlọ́tọ̀ ó tún lọ gbé ilẹ̀ fún Ìgbò 60 acres. Tí Ìgbò bá kọ́ ilẹ̀ tán, á bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ẹbí. Ẹ káàbọ̀ padà. Ọmọ Yorùbá, ẹ ti gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Ọ̀kan pàtàkì nínú àwọn olóyè, àwọn tó mẹnu ẹ̀ nípínlẹ̀ Èkó, tó tún jẹ́ láti ọ̀dọ̀ ọlọ́tọ̀. Èmi pẹ̀lú Buhari ọmọ ọlọ́tọ̀ lájọ ṣeré lọ sí Amẹ́ríkà, àbáwọn ṣeré díẹ̀ Lando, ọkọ̀ ojú omi lọ́gbẹ́ wọn láti géètì ó dìlú ńlá. Àṣókè ń bẹ nísàlẹ̀ odò, orin Barrister ní kó tó wọ corporate mọ́ mi lọ́wọ́. Ẹ bá ń béèrè lọ́wọ́ kábíyèsí yìí pé Buhari ọmọ ọlọ́tọ̀ tó gbèsè táwọn fi bọ́ bẹ̀, ṣé bó ṣe ṣe é ní àbí kò ríran rílẹ̀ yẹn kó tó lọ? Tó bá jẹ́ báyà ló ṣe ṣe é, ṣáwọn ọba bẹ́ẹ̀. Ńgbà kábíyèsí kan sọ̀rọ̀ ńjọ́ kan tó ní àwọn kábíyèsí tó wà lÉkòó tó fẹ́ máa bú àwọn níhùn, ẹ dákẹ́, kí ló kàn yín pẹ̀lú Èkó? Ẹ má dájà lẹ́ńlẹ̀ Yorùbá. Èyó, àmọ́ tẹ́ ẹ bá lọ sí ìpínlẹ̀ Èkó lónìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, kì í ṣe tẹni ẹrí lẹ̀ ń wí o. Ẹ lọ kò ságbègbè tẹ́ ẹ dé ẹ̀rí àwọn ilé àtijọ́ táwọn bàbá wọn kọ́, tí àwọn ọmọ yìí ti gbé fáwọn Ìgbò wípé kí wọ́n ó ṣe developer ẹ̀. Wípé lẹ́yìn 100 years yóò di tiwọn, àbí wọn ó tún wó san, sorry. Wọ́n ó fún wọn ní ṣéǹjì díẹ̀, àwọn á máa wá lò ó. Tó bá tún pé 20 years wọ́n ó tún san díẹ̀. Tó bá ti wá pé 100 years ni wọ́n ó tún ṣẹ̀ṣẹ̀ wá tún agreement ṣe. Ẹ gbọ́, àwọn ọ̀ràn kelò ló máa lò léyìí. Ọmọ ọ̀mọ̀wé ẹ ló ní writing. Èèyàn gọ̀ ẹni ọmọ kú tí ọba kú, kí ni ìwúlò ẹ̀ láyé? Ṣé ọpọlọ là ń gbélé yìí àbúṣì? Ẹ gbọ́ nǹkan táwọn ọmọ Ìgbò sọ fún yín. Lóòótọ́ sì ni àwọn tó wà nílùú ilẹ̀ wọn sọ jẹ́ kó yé wa wípé kó o tó lè ra ilẹ̀ plọ́ọ̀tì lọ́dọ̀ wọn tí ìbá ṣe Ìgbò, yóò ṣe kí ni, ohunkóhun mọ́ ọ̀tún yóò bọ̀ sítòsí. Mo ní kí ló dé, kí ló fà á? Wọ́n nílẹ̀ wọn kì í ṣe ilẹ̀ tí èèyàn lè dìfẹ́lọ́pù. Ẹ̀yin gbọ́ kí Ìgbò sọ pé òun lọ ìlú òun rí. We dey go village yìí lọ máa gbọ́, torí fíléèjì lọ́dọ̀ wọn lóòótọ́. Kí ló dé táwọn ò dìfẹ́lọ́pù ọ̀dọ̀ tiwọn? Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá la ṣe ń sọ yí pé bá a bá tètè mẹ́sẹ̀ kó gbé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn bàbá mi, ká tètè múra báyìí gẹ́gẹ́ bí àwọn kọ̀ọ̀kan ti ń dìde. Bórílẹ̀-èdè Yorùbá bá dé, Fúlàní nìkan kọ́ la máa bá jagun, àti ẹ̀ lè rí Fúlàní bá jagun. Ìgbò ni ó kojú wa, torí wọ́n á fẹ́ máa claim citizenship. Bẹ́ẹ̀ ni, torí ìgbà wọ́n ti bá wa gbé, tí wọ́n ti tiralẹ̀, tó sì jẹ́ gbogbo ìlàjì ilẹ̀ wa ni wọ́n rà. Èèyàn ò lè gbága ààbò nílẹ̀ Ìgbò kó sọ pé òun fẹ́ di kánsẹ́lọ̀, kò sí iye ọdún tó bá gbé níbẹ̀. Gẹ́gẹ́ bí ìwádìí, wọ́n ló lè dá Ìgbò di kánsẹ́lọ̀ nílẹ̀ Yorùbá
pàápàá jùlọ lẹ́kọ̀ọ́ tíá. Ibo ndi commissioner, Ibo ndi House of Rep, Ibo ndi State House of Assembly mú. Yóò rí bẹ́ẹ̀ by population. Tẹ́ ẹ bá kà àwọn ọmọ Ìgbò, àwọn ló fẹ́ pọ̀ jù lẹ́kọ̀ọ́ lóòótọ́. Ẹbí tẹ́ ẹ ti mọ̀ rèé, ẹ má ní pavilion sọkùsọkùsọ, ẹ mọ Yorùbá bẹ́ẹ̀ ṣe ń wọlé. Ẹ farabalẹ̀ gbọ́ mi dáadáa, ẹ má ṣe mí gbọ́. Ẹ lọ sí public school, ẹ lọ ṣe statistics yín, ẹ lọ ṣe calculate àwọn ọmọ tó wà mẹ́ Ìgbò ló pọ̀ jù. Ìgbò ẹyọ kan bímọ 6, á sì kó 4 wá láti ìlú wọn torí ẹ̀kọ́ ọ̀fẹ́. Ẹ gbọ́, bẹ́ẹ̀ bá lọ private school, bẹ́ẹ̀ náà lẹ́ ti bá wọn láwọn tó lówó lọ́wọ́ nú wọn. Bí wọ́n ṣe pọ̀ rèé, bí bàbá ìṣúà níbẹ̀, ṣé ò sí sùkúù lọ́hùn? Free education ni wọ́n wá, nǹkan ọ̀fẹ́ ni wọ́n wá. Àfàwọn tó lówó lọ kọ́mọ sí private, àwọn tó kù díẹ̀ káàtó, bí àwọn sì ń bímọ ju Yorùbá lọ. Yàtọ̀ sáyé àtijọ́ táwọn bàbá wa Yorùbá ń bí 6, 7, 8, 9, gbogbo àwa Yorùbá ní ìsìn ẹbí mélòó lèmi ní. Ẹni ó bímọ jù nílẹ̀ Yorùbá lásìkò yìí ló ń bí 4. Bẹ́ẹ̀ ni, bọ́ bá níyàwó 2, a rí pé bí wọn ò bí ju 3 àbí 2 lọ. Ọ̀rọ̀ Ìgbò rí bẹ́ẹ̀. Ẹyọ kan bí wọn ò bá ti bí ìran Ísírẹ́lì 12, wọn ò tí ì dúró. Kò lówó, àwọn olówó àárín wọn ni wọ́n kọ̀ṣùn ara wọn. Ẹ̀yin kábíyèsí ti múlẹ̀, ẹ bẹ̀rẹ̀ sí ní tà á. Àwọn kábíyèsí nìkan kọ́ o, àwọn aráàlú tí wọn ò kábíyèsí kankan, àwọn ẹbí bí bàbá bá ti gbẹ́sẹ̀ ilé a máa ta náà. Ìwọ náà gba yàrá kan, ó máa fi yàrá kan tí a ń rọ́ o, wọn gbà títà la máa tà á. Àwọn kan wà sọ pé ẹjẹ́ á gbé fún developer. Ìgbò ni developer wọn. Ẹ lọ sáwọn agbègbè tó wà káàkiri ìlú Èkó, pàápàá jùlọ gẹ́gẹ́ bí case study. Ẹ lọ sí trade fair. Ẹnìkan sọ pé federal government ló ní, ok, nílùú Ìgbò ló ní gbogbo ilé tó wà ńbẹ̀ pátá àti shopping complex. Àwọn náà ló ń control ẹ̀. Ẹ lọ sí Ládìípọ̀, ọjà páàtì mọ́tò nílùú Èkó yìí náà mò ń sọ, Ìgbò ló níbẹ̀. Tẹ́ ẹ bá dé mile 12, Fúlàní, Haúsá, àwọn ló níbẹ̀ yẹn. Ìdí àti túmọ̀ pé oúnjẹ jíjẹ ló ń jáde ń bẹ̀. Ẹ lọ sílé epo Òkè Odò, Haúsá òun ló ní. Wọ́n ti wá pín ìran Yorùbá sí wẹ́wẹ́, wọ́n ti tì wá sáàgbede méjì. Bẹ́ẹ̀ bá dé Dálékọ̀ apá ọ̀tún, tá a bá ń wọnú ìgboro Mùṣín lọ, Yorùbá díẹ̀, Ìgbò díẹ̀ ló wà ń bẹ̀. Ṣùgbọ́n lápá òsì, Ìgbò ló ní ibi tí wọ́n ti ń ta páàtì ọkọ̀. Gbogbo ilé àwọn bàbá wa láyé àtijọ́ tí wọ́n kọ́ ọbẹ̀ ni wọ́n ti rà tí wọ́n fi ń ṣe store. Wọ́n ti rà á. A sì ń pariwo wọn Nàìjíríà. Àwa ń béèrè fómìnira orílẹ̀-èdè Yorùbá. Bá a bá gbà á, táwọn ọba yìí ọba dìde, tí ẹ bá yan ọmọ onílùú, tẹ́ ẹ bá ti tà á tán, tẹ́ ẹ ti gbé fún Ìgbò, ẹ má gbàgbé pé jọ́ tẹ́ ẹ bá kú, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣiṣẹ́ yìí, ẹgbẹ́ ilé bàbá wa tó nílé kó, àwọn àgbẹ̀ fún sọ̀rọ̀ lágbà ni ó, wọ́n bá ti gba owó yìí. Ẹ jẹ́ ká fún ẹ̀sáǹpù kan bí àpẹẹrẹ bí irú Mùṣín, kéèyàn ta odidi ilé àtilẹ̀ tà ní 150 million. Ẹ̀yin ọmọ tẹ́ ẹ fẹ́ pínlé àtilẹ̀ àtẹbí àti gbogbo yín, ẹ wọ bíi 30.
sọ́kárì yín ní 5 million ṣá ó wá gba 5 million ojú ẹsẹ̀ lẹ́lòmíì ò ti fẹ́ yàwó méjì ẹni tí ó fẹ́ yàwó yóò lọ ra kórópè ṣé kórópè yẹn lè bí ìdí owó tí ó fi ra lẹ̀ míì ẹni bá tiẹ̀ lọ́pọlọ tó ra kórópè ó sì dá wọn ò ní dálẹ̀ ní wọn kì í sì dá ogún ní àwọn àgbà sì bọ̀ wípé ẹnìkan kì í ta ogún ní ogún tá a bá jogún ẹni àá ṣe kún ogún ni nígbà ẹ bá ti tà á owó yìí bákubàku lé wọn na bẹ́ẹ̀ bá kú ẹ̀ ní sàárè ọ̀pọ̀ tí ń talẹ̀ ibi tí wọ́n sin bàbá wọn sí wọ́n á kó bàbá wọn sínú pólíbáàgì wọ́n rún eegun ẹ̀ pọ̀ àwọn ẹlòmíín lè jù sódò àwọn tó bá pọ́n bàbá lé wọ́n á lọ wálẹ̀ ńbòmíì wọ́n á rìn mọ́bẹ̀ torí pé ẹ̀talẹ̀ fún yíbò arákùnrin kan ń bẹ ládùúgbò mi ìgbà tí wọ́n talé fún un tí wọ́n pè pé kó wá wọlé ó wá rí ilẹ̀ méjì ibi ojú òpó méjì tí wọ́n ṣe lẹ̀ àwọn kí ló wà ń bí àwọn yẹn ní sàárè dádì àwọn ló wà ń bẹ àti mọ́mì àwọn wípé àwọn fẹ́ wá fún wọn káwọn lọ ralẹ̀ káwọn sí wọn ọmọ Ìgbò yìí ní láyé wọn ò gbọdọ̀ fún wọn ó yà yín lẹ́nu ẹ ṣe hà ó ní kí wọ́n tún ṣe dáadáa ó fún wọn lówó kí wọ́n ra búlọ́ọ̀kù kí wọ́n táìsì àwọn sàárè méjèèjì bó ṣe gbéra wọn ó wá kọ́lé fún wọn ó ní tó bá jẹ́ torí ẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ fẹ́ ẹ̀ṣẹ̀ òpó wọn ò ní ralé ó sì ralé yẹn ó di ọ̀la di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ó ní káwọn ọmọ òkú yìí nurses tí wọ́n bá ládùúgbò àgbà tí wọ́n gbà tó ń wà láyé wọ́n ní àǹfààní àti wá síbi sàárè bàbá wọn kẹ́yìn ó lè mọ̀ wípé àwọn fáàlù wọn tán pè lókù ọlọ́run lọ́mọrú ifá tó dá tó fi débẹ̀ ẹ múlẹ̀ yín ẹ̀ ń ta ẹ̀yin tẹ́ ẹ talẹ̀ lẹ́yìn kábíyèsí wa ẹ̀ ń ba ayé jẹ́ o ẹ̀ ń ba ìran Yorùbá lójú jẹ́ àwọn tà fún Dangote ìjọba lónìí yẹn wọ́n tà fún kínní ìyẹn láti fi dìfẹ́lọ́pù lò ó Dangote ń ṣiṣẹ́ ṣe ọmọ ẹbí ẹ̀ nìkan ló wà ń bẹ̀ ó yàtọ̀ sẹ́ni tó fi lé kọ́ ẹ́sítéètì tó tà fáwọn ọ̀ràn kan ìran náà ni ó sì ráájù torí ìbò ẹ̀yin olóṣèlú kí wọ́n lè dìbò fún yín ẹ má gbàgbé pé ọdún 8 ni pírẹsidẹ́ǹtì ọdún 8 ni gọ́fìnà ọmọ Ìgbò tó bá lọ sí House of Rep lè kọjá ọdún 8 ọpẹ́ jù nìyẹn torí àwọn tó torí ẹ̀fà wọlé tó bá yá wọ́n á fún wọn lẹ́fà sẹ̀ kí ni yóò jẹ́ pín yín orílẹ̀-èdè Yorùbá àní ẹjẹ́ ó tẹ̀ wá lọ́wọ́ bọ́bá wá tẹ̀ wá lọ́wọ́ ohun tá à ń pè ní sákèsí ẹ̀yin àgbààgbà ni wípé tírú eléyìí bá ń tẹ̀síwájú níbo làbásàlẹ̀ lè já ẹ ṣé o àá tún pàdé ó dàbọ̀.